Welcome back to my channel. This is your girl Mashola Gist TV. I am greeting you according to the time where you are. Today's gist ni pé ẹ rántí pé lánàá nígbà tí mo ṣe gist mo sọ fún yín pé kábíyèsí ní kí wọ́n lọ bá wọn bí Queen Naomi o wípé ṣé tí àwọn bá lé gbogbo àwọn olórí kúrò nínú palace ṣé Queen Naomi ṣán máa padà wá sínú palace. Wọ́n dẹ̀ ní pé àwọn máa jẹ́ kí kábíyèsí gbọ́. A ti gbọ́ èsì lẹ́nu Queen Naomi o, ṣùgbọ́n ká tó lọ sínú gist yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ kí àwọn olólùfẹ́ mi. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún support yín lórí channel mi, for subscribing, for sharing, for loving. I really appreciate you. God Almighty will bless you. If today is your first time on my channel, can you please go straight and press the notification bell? You see that notification bell, it is very, very important. My name is Mashola. I normally speak Yoruba on my channel and I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín Mashola, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé. Ẹ subscribe o, ẹ like o, ẹ share o. God Almighty will bless you all. This day ní kábíyèsí wọ́n pe àwọn jàǹkànjàǹkàn obìnrin tá à ń sọ yìí, àwọn alágbára obìnrin ní ilé Ifẹ̀ tí wọ́n rán sí Queen Naomi láti gbọ́ èsì èyí tí Queen Naomi fi dá wọn lóhùn. Ṣùgbọ́n wọ́n ní Queen Naomi wọ́n dá wọn lóhùn pẹ̀lú ìbéèrè ni o. Wọ́n ní Queen Naomi bi wọ́n pé ṣé wọ́n ti lè tọ́jú ilé, ṣé wọ́n ti lè tọ́jú ìyàwó, ṣé wọ́n ti lè dúró bí ọkùnrin tó jẹ́ pé ó rẹ́dì láti dúró ti ìyàwó ẹ̀. Wọ́n ní èsì tí Queen Naomi fi dá wọn lónìí wípé tí kábíyèsí bá ti lè dáhùn gbogbo ìbéèrè yìí then àwọn máa mọ̀ bóyá àwọn máa padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára báyìí. Lákọ̀ọ́kọ́ ná, ìgbà tí wọ́n bi Queen Naomi lọ́rọ̀ yẹn ìpè ṣé Queen Naomi máa padà wá sínú palace tí àwọn bá lé gbogbo àwọn olórí yìí, ìpè because àwọn ò ní fẹ́ ṣe gbogbo wàhálà yẹn láti lé gbogbo wọn kó wá di pé nǹkan kan náà ló já sí ìpè Queen Naomi ò ní padà wá sí inú palace. Torí pé wọ́n ní bí Queen Naomi ṣe ń ṣe, wọ́n ní Queen Naomi ń ṣe bí ìgbà tó yẹ pé àfíà tán ní pẹ̀lú kábíyèsí pé ó ti sú wọn, ìpè they were not connected. Gbogbo ìgbà tí kábíyèsí dẹ̀ invite wọn out, Queen Naomi turn invitation yẹn down ni. So nǹkan tí ó fà á ní tí kábíyèsí fi béèrè question yẹn lọ́wọ́ àwọn obìnrin ará ilé Ifẹ̀ yìí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Queen Naomi ní ìgbà tí kábíyèsí ń fẹ́ àwọn oríṣiríṣi obìnrin ló máa ń wá sínú palace. Àwa náà dẹ̀ mọ̀ ń gbà yẹn torí gbogbo àwọn Mariam, Ashley, Láìdé gbogbo wọn ń lọ wọ́n ń bọ̀ ní Tóbi, Tòmítọ́pẹ́ gbogbo wọn ń lọ wọ́n ń bọ̀ ni. Àìmọye àwọn tó yẹ pé a lè kà fún yín lórí social media yẹn. Wọ́n ní kábíyèsí máa ń kó obìnrin oríṣiríṣi. Ṣùgbọ́n Queen Naomi ní táwọn bá wá sí inú palace tí kábíyèsí bá tún bẹ̀rẹ̀ ìwà yẹn àwọn tó máa lọ. Nígbà tí mo gbọ́ yìí ni mo ṣe o, because kò ní make sense rárá. So ẹ̀yin aráalé kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi yìí. Kábíyèsí ni wọ́n láwọn ò lè fún Queen Naomi ní divorce. Queen Naomi ní wọ́n ní pé tí kábíyèsí ò bá sọ wípé àwọn ti change, àwọn ò ní wá sí inú palace. Ọ̀rọ̀ yìí ó kà mí láyà o, mi ò ní parọ́, ó kà mí láyà gan-an ni. Ṣùgbọ́n mo mọ̀ pé ibì kan lọ̀rọ̀ yìí máa já sí. Mo mọ̀ pé ibi ire ló máa já sí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kábíyèsí tẹ́ bá ń gbọ́ mi, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọmọ wà láàrin ẹ̀yin àti Queen Naomi. Wọ́n ní eré téèyàn bá ṣe fógún ọdún
wọ́n ní ó máa dé ọjọ́ kan, ó máa di ọjọ́ kan tó yẹ pé èèyàn máa ní ó ti tó gẹ́. Ẹ̀yin náà ẹ wò látìgbà tẹ́ ti ń ká àwọn olórí, tẹ́ ti ń kó àwọn obìnrin oríṣiríṣi yìí. Ẹ sọ pé ẹ lè do without your wife. Ẹ ní ẹ lè fi Queen Naomi sílẹ̀. A ṣáà ní reason tẹ́ fi sọ bẹ́ẹ̀. A ṣáà ní nǹkan tẹ́ fi sọ bẹ́ẹ̀ pé ẹ lè fi Queen Naomi sílẹ̀. Ṣé feelings yín ni? Àbí kí ló dé tẹ́ fi lẹ́ẹ̀ lè fi Queen Naomi sílẹ̀? A ṣáà ní nǹkan tẹ́ fi sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n whatever tí ò bá jẹ́, ọmọ wà láàrin ẹ̀yin àti Queen Naomi. Ọmọ wà láàrin yín. Ẹ dẹ̀ fẹ́ kí ọmọ yín kí ó wà ní ìta. Nítorí pé prince ni ọmọ yín. Is not just ordinary ọmọ. Àrẹ̀mọ ni. Kábíyèsí, ẹ ro ọ̀rọ̀ yìí dáadáa o. Àwa lè advice yín ṣùgbọ́n a lè kọ́ yín ní nǹkan tí ẹ máa ṣe nítorí ẹ̀yin ti di bàbá fún wa. Ẹ ro ọ̀rọ̀ yìí dáadáa. Àwọn obìnrin tó ń sọ fún yín pé àwọn fún yín 14 days yìí kẹ́ fi mú ìyàwó yín wá sí palace, wọ́n mọ nǹkan tó ń sọ. Nítorí pé wọ́n mọ̀ pé kò dáa bí ọmọ yín àti ìyàwó yín ṣe wà níta. Ẹ try láti ṣe nǹkan tí Queen Naomi bá fẹ́. Ẹ lè ṣe because ẹ claim pé love Queen Naomi. Kò sí nǹkan tí love ò lè take. Kò sí nǹkan tí love ò lè gbà. Kò sí nǹkan tí love ò lè ṣe. Téèyàn bá love èèyàn, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Ọlọ́run á kọ́ yín mọ̀ ṣe kábíyèsí. Queen Naomi, wọ́n deserve happiness. I want you to make her happy. Kì í ṣe pé mò ń pàṣẹ fún yín o kábíyèsí, ṣùgbọ́n mo kàn sọ pé èmi kàn ń sọ̀rọ̀ pé kẹ́ ẹ rò. Ọ̀rọ̀ tí mò ń sọ wò ni tẹ́ bá ń gbọ́ mi. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo ẹ̀yin aráalé o. Èsì tí Queen Naomi fún kábíyèsí ni o. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin aráalé tẹ́ ń gbọ́ mi, ọwọ́ yín òkè òkè ló máa lọ o. Ọwọ́ yín ò ní lọ sí ilẹ̀ ní agbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ o. Thank you so much for your love, for your support. I really appreciate you. God bless you.